ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A tún kí wa kú àbọ̀ sí ìkànnì èyí tá a ti ń gbádùn Kristi Jésù nínú ọ̀rọ̀ rẹ̀. Ìkànnì tá a pè ní Seed of Life Television ti iléeṣẹ́ ìránṣẹ́ ìkalẹ̀ sí Odò Ọ̀nà nílùú Ìbàdàn. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi ti Emmanuel ní agbègbè Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn. Bí Ọlọ́run ti ń tún bá wa pàdé nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ tòní, a ó máa kẹ́kọ̀ọ́ nípa orí ọ̀rọ̀ tó sọ wípé ìwádìí nípa àwọn tí ó kù. Ẹ jẹ́ ká gbàdúrà. A béèrè fún òye láti ní òye ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Olúwa fi òye ọ̀rọ̀ rẹ fún wa. Ọ̀rọ̀ rẹ tí à ń gbọ́ lónìí jẹ́ kó di igi àlọ́yè nínú ayé wa, kó mú ọsẹ̀ wa láti gbinlẹ̀, kó sì mú wa láti gbinlẹ̀ nínú ẹ̀yìn Ọlọ́run lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ rẹ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé orí ọ̀rọ̀ wa òun náà ni ìwádìí nípa àwọn tí ó kù. A ó sì máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Nehemiah orí ìkíní láti ẹsẹ̀ ìkẹrin dé ẹsẹ̀ ìkẹrin, tí ẹsẹ̀ tí a sì ń tẹnumọ́ tó jẹ́ ẹṣin ọ̀rọ̀ wa tó wà ní ẹsẹ̀ ìkejì. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé ní oṣù Kíṣíléfì ní 20 ọdún tí Artaṣerṣesi jọba ní ilẹ̀ Páṣíà, mo wà ní Súsà tí ń ṣe olúùlú ilẹ̀ náà. Hanani, ọ̀kan nínú àwọn arákùnrin mi, pẹ̀lú àwọn kan tọ̀ mí wá láti ilẹ̀ Júdà. Mo bá béèrè àwọn Júù tí wọ́n ṣẹ́kù tí wọn kò kó lọ sí oko ẹrú. Mo sì tún ń béèrè nípa Jerúsálẹ́mù. Wọ́n sọ fún mi pé inú wàhálà ńlá àti ìtìjú ni àwọn tí ó ṣẹ́kù tí wọn kò kó lẹ́rú wà, àti pé odi Jerúsálẹ́mù ti wó lulẹ̀, iná sì ti jó gbogbo ẹnu ọ̀nà rẹ̀. Nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀, mo jókòó, mo sunkún, mo sì kẹ́dùn fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Mo bá bẹ̀rẹ̀ sí gbààwẹ̀, mo sì ń gbàdúrà sí Ọlọ́run ọ̀run pé ẹsẹ̀ ìkejì òun ni ẹsẹ̀ tí à ń tẹnumọ́ tó kà báyìí lẹ́ẹ̀kan sí wípé Hanani, ọ̀kan nínú àwọn arákùnrin mi, pẹ̀lú àwọn kan tọ̀ mí wá láti ilẹ̀ Júdà. Mo bá béèrè àwọn Júù tí wọ́n ṣẹ́kù tí wọn kò kó lọ sóko ẹrú. Mo sì tún béèrè nípa Jerúsálẹ́mù. Bí mo ṣe sọ síwájú wípé orí ọ̀rọ̀ èyí tá à ń gbé yẹ̀wò náà ni ìwádìí nípa àwọn tí ó kù. Mo kọ́kọ́ wo ìtumọ̀ orúkọ Nehemiah. Nehemiah, ìtumọ̀ rẹ̀ náà ni ìtùnú Ọlọ́run. Nehemiah dúró fún ẹni tí ó jẹ́ agbọ́ntí ọba ní ilẹ̀ Páṣíà. Lóòótọ́ ọmọ Júù ni, ṣùgbọ́n ní kété tá a ti kó wọn ní ẹrú tí wọ́n ti wà ní abẹ́ ìkóṣiṣẹ́ tàbí ìkónilẹ́rú ti ọba Páṣíà, a ti yan arákùnrin tá a pè ní Nehemiah yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń ṣiṣẹ́ nínú ààfin ọba. Iṣẹ́ rẹ̀ náà sì ni wípé ó jẹ́ agbọ́ntí ọba. Èyí tó fi yé wa wípé Nehemiah ń gbé ní ààfin ọba, ní ibi tí ohun gbogbo tó rọrùn fún, ní ibi tó jẹ́ wípé ó ní ìrọ̀rùn, kò sí ní abẹ́ ìpáǹle tàbí abẹ́ wàhálà
jù bẹ́ẹ̀ lọ nítorí pé nínú ààfin ọba ló ń gbé èyí tá a sì mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ń gbé nínú ààfin ọba ó ń gbé nínú ìgbádùn ọba pàápàá jùlọ ipò tá a yàn án sí a lè wò ó wípé ipò èyí tó ti ń gbádùn ni ṣùgbọ́n ní ẹsẹ̀ tí a kà yẹn arákùnrin rẹ̀ tí ó wá láti ìlú Júdà tó wá láti Jerúsálẹ́mù òun ló mú iṣẹ́ wá tọ̀ Nehemiah ipò èyí tí Jerúsálẹ́mù tó wà ipò tí àwọn tí ó ṣẹ́kù tá a kó ní ẹrú lọ sí Bábílónì tí wọ́n wà. a rí i pé àwọn tó kù ní Jerúsálẹ́mù yìí ó jẹ́ àwọn tí a lè sọ wípé wọn ò rí ṣe jù bẹ́ẹ̀ bí alára àwọn ló ṣẹ́kù ní ilẹ̀ Jerúsálẹ́mù. arákùnrin yìí ló fi iṣẹ́ jẹ́ fún Nehemiah wípé nínú wàhálà ńlá ni àwọn tí ó ṣẹ́kù ní ilẹ̀ Jerúsálẹ́mù wà àti wípé odi Jerúsálẹ́mù ó ti wó lulẹ̀ àti ẹ̀ ti fi iná àti fi kùn tẹ́ḿpìlì Ọlọ́run ní Jerúsálẹ́mù. a rí pé Nehemiah ó wò ó wípé odi Jerúsálẹ́mù wó mo wò ó wípé odi dúró fún ààbò èyí tó fi yé wa wípé ní ìgbà tí odi Jerúsálẹ́mù tó ti wó lulẹ̀ yìí kò sí ààbò mọ́ fún àwọn ará Ísírẹ́lì. nǹkan mìíràn tí odi wíwó yìí tó túmọ̀ sí ni wípé ó ń tàbùkùn orúkọ Ọlọ́run Ísírẹ́lì. ní ìgbà tí a dé ẹsẹ̀ ìkẹrin yìí a rí ìgbésẹ̀ tí Nehemiah tó gbé. Nehemiah fi àìdùnnú ọkàn rẹ̀ ó fi hàn. Bíbélì sọ wípé ó jókòó ó sunkún ó sì kẹ́dùn fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ṣùgbọ́n kò dúró sí ìpele kíkẹ́dùn ìbánikẹ́dùn. ó tẹ̀síwájú ní ìpele gbígbé ìgbésẹ̀. a rí i pé ní ẹsẹ̀ ìkẹrin yẹn Bíbélì sọ wípé Nehemiah gba àwẹ̀ ó sì gbàdúrà sí Ọlọ́run. ó ké pe Ọlọ́run ọ̀run tó ní àwọn ènìyàn tó kù ní Ísírẹ́lì. ó rí Ọlọ́run wípé Ọlọ́run ni olùrànlọ́wọ́ ẹni tó lè ran àwọn ènìyàn tó kù ní Ísírẹ́lì tó lè ran àwọn ènìyàn tó kù ní Jerúsálẹ́mù lọ́wọ́ láti tún odi Jerúsálẹ́mù láti tún mọ́. ohun tí mò ń fàyọ náà ní inú ẹ̀kọ́ yìí ni wípé a rí pé Nehemiah ó wà ní inú ààfin ní ibi tí mo lè sọ wípé ohun gbogbo ó ń lọ déédéé fún ṣùgbọ́n kì í ṣe ẹ̀dá ènìyàn tó jẹ́ wípé ìlú bámúbámú ni mo yó ni òun máa ń lù. ó ní ìmọ̀lára ohun tí àwọn ìyókù tó kù ní Jerúsálẹ́mù tí wọ́n ń là kọjá. ohun tí Ọlọ́run bá wa sọ lówùrọ̀ yìí náà ní òní náà ni wípé àwọn wo nìwọ náà lérò tó yẹ kí o ràn lọ́wọ́. àwọn wo ni àwọn tó kù nínú àwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ṣùgbọ́n tí Ọlọ́run ti fún wa ní àǹfààní láti dé ibi gíga. ǹjẹ́ o tiẹ̀ ṣe ìrántí àwọn tó kù? ǹjẹ́ o tiẹ̀ ṣe ìwádìí nípa àwọn ènìyàn èyí tó kù? irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. láì oko àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò orí ọ̀fẹ́ ọjọ́ nígbà wo ni ètò náà? ní aago 6 sígbà wo? sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán ohun tí Ọlọ́run sọ fún wa nínú ẹ̀kọ́ yìí ni wípé a ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ alùkànjọpọ́n a ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá ènìyàn tó ń lu ìlú bámúbámú ni mo yó. a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ìwádìí àwọn ènìyàn wa àwọn ará wa àwọn tí ò tí ì mọ Ọlọ́run pẹ̀lú. àwa ti ní àǹfààní láti mọ Kristi Jésù
ṣùgbọ́n àwọn kan ṣì wà nínú ayé tí wọ́n ti mọ Kristi Jésù. Ìdí nìyí tó fi jẹ́ wípé o ò gbọ́dọ̀ dákẹ́, o ò sì gbọ́dọ̀ wò ó wípé èmi ti gòkè àgbà náà, àwọn tó kù afárá lè já. O nílò láti gbé ìgbésẹ̀. Ní bíbá yìí Bíbélì sọ wípé arákùnrin Nehemiah ó gbé ìgbésẹ̀, ó gbààwẹ̀, ó sì gbàdúrà sí Ọlọ́run. Kí ni àwọn ipa tí ìwọ náà nílò láti kó nínú ayé ọmọlàkejì rẹ? Kí ni àwọn ipa èyí tí Ọlọ́run retí wípé kí ìwọ náà kó nínú ayé àwọn ọmọlàkejì rẹ? Ó ti fi àkókò ṣòfò fún ọ̀pọ̀lọpọ̀ ọdún láì rí ti àwọn ènìyàn rí rò, ṣùgbọ́n bí ọ̀rọ̀ Ọlọ́run ti ń tọ̀ ọ́ wá ní àkókò yìí, ó lè ṣe ìpinnu ọ̀tún, ó lè pinnu nínú ọkàn rẹ láti rin àwọn ènìyàn yìí lọ́wọ́. Mo gbàdúrà wípé bó o ṣe ń pinnu láti ṣe ìwádìí àti láti rin àwọn ènìyàn yìí lọ́wọ́ láti mú ìyìnrere tó àwọn tí ò tí ì mọ̀ nípa Kristi Jésù lọ, agbára àti ìrànlọ́wọ́ èyí tó nílò Ọlọ́run alààyè yóò fi fún ọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ rẹ. A béèrè lónìí wípé kí ẹ ràn wá lọ́wọ́, ìrànlọ́wọ́ tí a nílò nínú ẹ̀mí àti nínú ara. Olúwa tá fi wá àwọn ìyókù wa tí ò tí ì ní àǹfààní ìgbàlà èyí tí àwa ní, tá ò fi wá wọn rí, tá ò fi Kristi Jésù, tá ò fi lọ̀ wọ́n, tá ò sì fi mú wọn wá sínú agbo ìgbàlà. Lórúkọ Jésù, Olúwa jọ̀ọ́ fi fún wa. Àwọn ènìyàn wa tó sì tún wà ní ìsàlẹ̀ tí wọn ò tí ì dé òkè, agbára àti orí ọ̀fẹ́ tá a nílò láti fà wọ́n lọ́wọ́ sókè, láti ràn wọ́n lọ́wọ́ láti rin ìrìn àjò àyànmọ́. Lórúkọ Jésù, Olúwa jọ̀ọ́ fi fún wa. Olúwa ògo ni fún orúkọ rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bí a ti ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ Bíbélì èyí tí Ọlọ́run alààyè tó mú wá sí etí ìgbọ́ wa ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò, màá rọ̀ wá wípé bí àwa bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká tẹ bọ́tìnì pupa èyí tó wà ní apá ọ̀tún wa. Ká tẹ̀, òun ni yóò fún wa ní àǹfààní láti máa bá Ọlọ́run pàdé nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Bí a ti ń tẹ bọ́tìnì pupa, ẹ má jẹ́ ká gbàgbé aago kékeré tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yẹn, ẹ jẹ́ ká tẹ̀, òun ni yóò máa mú wá sí ìrántí, ni yóò máa fún wa ní ìrántí ní àwọn àkókò ìgbà èyí tí ètò yìí tó bá ti ń bọ́ sí orí afẹ́fẹ́. Ẹ ṣé, ẹ kú ìgbádùn Kristi Jésù ní ìkànnì yìí.